Alhamdulillahi rabbil alamin waliyi salihin wasalaatu wasalaam ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ọba aláàánú àánú rẹ̀ kọ́lọ̀ kọ́ máa ṣe fún àwa àtẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé. Ìjókòó tòní lágbára Ọlọ́run ọba ńlá fífi gígùn ọ̀rọ̀ nípa atharu dhunubi wal ma'asi ètí àti ń bá bọ̀ láti ọ̀sẹ̀ bíi mélòó kan. Àkọlé ètò ni yóò máa dá lórí kayfiyatul wiqayati wat takhallusi minad dhunubi wal ma'asi. Àwọn nǹkan wo, ọ̀nà wo, ọgbọ́n wo láàdá tá a fi jàjàbọ́, àwọn nǹkan wo láàmú sábì ogun tọ́lọ́run bá balẹ̀ kíọ́lá tí ó fi là wá kó ń bí ẹ̀ṣẹ̀ ní dídá. Àwọn tá a wá fẹ́ sọ yìí ọ̀nà méjì ló pín sí: ojúṣe ìwọ tó ń dẹ́ṣẹ̀ gangan fúnra rẹ̀ àti àwùjọ tá à ń ti ń dẹ́ṣẹ̀ kí lójúṣe ẹnìkọ̀ọ̀kan lórí bí a ṣe eradicate gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá tẹ́nìkankan ò tí ò fi ní dá ẹ̀ṣẹ̀ mọ́. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí ojúṣe àwa tí a ń bẹ ní àárín àwùjọ. Ìkíní, muharabatu dhunub. Gbogbo wa pátápátá à ń láti jọ forí okò sọ̀ọ́dún àjọ gbógun ti ẹ̀ṣẹ̀ ní dídá ni o. Àwọn Yorùbá wọ́n ní ọmọ rẹ kò ṣàgbàfọ̀ ó sì ń kásọ̀ wálé. Orójó lé ọmọ náà bẹ̀rẹ̀ látòrí ẹ̀mí ara rẹ, bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ rẹ, torí kò sí ti ń jẹ́ àwùjọ ju àwọn ọmọ tẹ́nì kọ̀ọ̀kan wa tá à ń dájọ́ sáàrin àwùjọ oníjẹ́ àwùjọ. Yẹn ni pé muharabatu dhunub, gbogbo wa pátápátá á gbógun ti ẹ̀ṣẹ̀ ní dídá. Ẹni tá a bá ti mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni á tú láṣìírí lẹ́yìn ìgbà tá a bá ti ṣe wáàsí fún sọ́sọ́sọ́sọ́ tí ò gbọ́. Nǹkan àkọ́kọ́ nù. Nǹkan lẹ́ẹ̀kejì ni pé at-takatufu ala izalatiha. Àwọn Yorùbá ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dérí. Yẹn ni pé kí ló yóò lè bá a dá àjùmọ̀ṣe gbogbo wa ò ní. Gbogbo wa pátápátá ńlá gbìyànjú lórí bá a ṣe wú tégbòtégbò tí ò ní sí ti ń dá ẹ̀ṣẹ̀ mọ́. Lára ẹ̀ bákan náà àtànásùhù, a máa ṣe wáàsí, a máa bára wa sọ òdodo. Ẹ̀ńtàrí tí ń ṣe tí ọ̀dà ẹ̀jẹ̀ ayé ti pè lákìyèsí. Òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó ní unsur akhaka zaliman aw madluma. Ọmọ ìyá rẹ̀ tó jẹ́ alábòsí ràn lọ́wọ́ ránṣẹ́ ìtìlẹ́yìn. Aw madluma, abẹ́ntí á bòsí. Àwọn sàbí ni àádáná sọ̀rọ̀ madluma. Agbọ́ tẹ́ntì á bòsí tó ní ká tìlẹ́yìn ká ràn lọ́wọ́ ká ràn ṣe. Fa kayfa nansuru zalima, alábòsí wa ń kọ́ ẹni tó jalè ṣé ká sọ pé ọ̀kárí bó ti jalè lọ́dà ṣé ní ká sọ fún ni. Bó o láṣẹ ràn lọ́wọ́ èrè òjíṣẹ́ Ọlọ́run nà sí àlọ́ ṣe fún un. Gbà lọ́rùn ọwọ́ mú ẹni tó ń ṣe yọlọ́wọ́ bọ́ fẹ́ o, jìnnà sí o, jìnnà sí o. Láàrẹ̀ bákan náà àwùjọ yìí al-amru bil ma'ruf wa nahyu anil munkar. A gbọ́dọ̀ máa para wá láṣẹ ń tọ́ dáa, àwọn tí ò dáhùn ká máa kọ́ fúnra wa. Bí bẹ́ẹ̀ kọ́ bó ṣe wà náà ni ó tún ṣe máa rí o. Ìyàtọ̀ sílẹ̀yìn tún wá ní wípé tábàlọ́ wọnú àyà kan ní al-Qur'an. Ọlọ́run bó balẹ̀ kí ọlá sọ pé lu'ina alladhina kafaru min bani Isra'il ala lisani Dawuda wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'alu labi'sa ma kanu yaf'alun. Àárí àyà inú Suratul A'raf àyà 78 àti 79. Ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n jálá ìgbàgbọ́ tí wọ́n ṣe kèfèrí nínú àwọn ọmọ Ísírẹ́lì wọ́n dẹni ìgégùn, wọ́n dẹni tọ́lọ́run bá tọ́ làánà, wọ́n dẹni tó ṣe pé ìgbéjìnà àti kí àtàánú Ọlọ́run ó di tí ń tẹ̀lé káàkiri. Látòrí ahọ́n Ànábì Dawud àti Ànábì Isa ọmọ Maryam, Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí wọ́n dá ńlọ́fà o. Ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé káànù la yatanahawna an munkarin fa'alu. Tí wọ́n bá rẹ̀ ń tí ń wà tí ọ̀dà ìwà tọ́kàn kọ̀ ntọ́lọ́run ọba ọ̀fẹ́, tí wọ́n bá rẹ̀ ń tí ń wù wọn kì í kọ́ láàrin ara wọn. Ọlọ́run ṣe sí ọ ìwà burúkú ètí àwọn yìí. Abẹ́lẹ́ wọn bá tàn án lá kọ́mọ̀ sí alẹ́ ní làánà o, àtẹ̀mí àti Ọlọ́run sí alẹ́ ní ìkẹ́ o, ọlá ìpè méjì rẹ̀ Ọlọ́run bá o. Títí ìgbà míì tí a tún pàdé, ma'as salama.